is pure cultural dressing. Not Muslim dressing. Kò ní kankan ṣe pẹ̀lú mùsùlùmí mùsùlùmí ọmọ Yorùbá tí bá ń lo ìjáàbù ọmọ Yorùbá tí bá ń lo ìjáàbù wọ́n ti ń lò sórí àwọn tẹ̀tẹ̀ mọ́ kàrámọ̀ wọ́n tún lo ìtàpẹ̀ ní jẹ̀lìbábù dúdú tí ó wà bolẹ̀ gbogbo ẹ̀wọ̀n àdàborí ẹ̀rú lásán ẹ̀kan fi àjẹrà yín lásán ni. Ẹ̀rú lásán. Mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo ibi tí ẹyẹ tán láǹfààní láti máa gbọ́ mi ní dídá àsìkò yìí. Mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe ṣàlàáfíà ni mo bá gbogbo wa. Kí ni tí a tún jọ fẹ́ gbé yẹ̀wò ní àkókò yìí? Kí n tó sọ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. Tẹ́ bá wo fídíò yìí ẹ rí bí àwọn ìran lárúbáwá tẹ́ ń wò yẹn àwọn Arab nation yẹn ẹ wo bí wọ́n ṣe ń pàfọ́ọ̀mù ritual wọn ẹ wo bí wọ́n ṣe ń pàfọ́ọ̀mù wọ́n ṣe ń ṣe ìrúbọ wọn lórí nínú ìlú wọn. Gbogbo ìran kọ̀ọ̀kan lágbàáyé bẹ́ẹ̀ náà ni wọ́n wá ń ṣe ètùtù ìrúbọ wọn. Ìrankíran tí ò bá ti ní nǹkan ètùtù tí wọ́n máa ń ṣe lórí ilẹ̀ wọn ìran bẹ́ẹ̀ ò lè ní ìlọsíwájú. Èyí náà làwọn Saudi ń ṣe lọ́dọọdún tí wọ́n ń pè ní hajj. Ìtumọ̀ hajj náà ní ìrìn àjò. Ìdí tó fi jẹ́ pé àwọn tó bá lọ Mọ́kà tán bọ̀ lọ́kùnrin wọn mọ̀ pé ní àlejò lọ́kùnrin tí wọ́n á jóbìnrin wọn mọ̀ pé ní àlejò lóbìnrin. Alájà àlejò lọ́kùnrin àlejò lóbìnrin. Kẹwàá dé kí wọ́n mọ̀ pé ní àlejò muftau tó ń bọ́lá àkáyè mu. But only going there for tour ẹ ṣe ìrìn àjò lọ ní ẹ wọ́n ṣe ìrìn àjò láti torí ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ yẹn ẹ̀dẹ̀ wá ń da gbogbo òlúrú ẹ̀dá gbogbo òlú láàmú. Ilẹ̀ Yorùbá yìí nìkan láti gbé ẹ̀sìn lérí bí ẹni pé nǹkan míì ni. Ìtàwọn dẹ̀ gbìyànjú àti sá fún nílẹ̀ Yorùbá tí gbogbo àyè fi jáde tàbí ń sọ̀rọ̀ ó ní wípé àfẹ́ kí ìran Yorùbá ó dàbí ìran àwọn Haúsá tí wọn ò níran mọ́. Gbogbo tí jẹ́ cultural heritage ìran àwọn Haúsá òun ni wọ́n ti gbọ̀dànù lára wọn òun ni wọ́n ti parẹ́. Wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi pa nǹkan tí ń jẹ́ ìran Haúsá wọ́n ti fi parẹ́. Àwọn Nìjẹ̀ tí wọ́n wọ ọbẹ̀ àwọn Fúlàní tí wọ́n wọ àárín àwọn Haúsá nígbà náà wọ́n pa ìran Haúsá rẹ́ pẹ̀lú èyí tí wọ́n gbé wá fún wọn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ìjáàb tẹ̀ ń wò yẹn àwọn Haúsá àti Kírísítẹ̀nì o àti tí ò Kírísítẹ̀nì wọn ní lò ó. Kí ni ìdí ni pé wọ́n pa àṣà tí wọ́n rẹ́ wọ́n gbé àṣà ìjáàbù tó wá láti ìran Iran Iraki bẹ́ẹ̀ lọ wọ́n kó wá fún wọn. So ìjáàbù naturally kò sí nǹkan tó kan Islam pẹ̀lú ìjáàbù kò sí nǹkan tó kan ẹ̀sìn pẹ̀lú ìjáàbù. Ẹ̀sìn ìjáàbù is pure cultural dressing. Not Muslim dressing. Kò ní kankan ṣe pẹ̀lú mùsùlùmí mùsùlùmí ọmọ Yorùbá tí bá ń lo ìjáàbù ọmọ Yorùbá tí bá ń lo ìjáàbù wọ́n ti ń lò sórí àwọn tẹ̀tẹ̀ mọ́ kàrámọ̀ wọ́n tún lo ìtàpẹ̀ ní jẹ̀lìbábù dúdú tí ó wà bolẹ̀ gbogbo ẹ̀wọ̀n àdàborí ẹ̀rú lásán ẹ̀kan fi àjẹrà yín lásán ni. Ẹ̀rú lásán. Gbogbo ìjà ń lò yẹn kò ní kankan ṣe pẹ̀lú àṣà àti ìṣe wa bó ṣe jẹ́ wípé ní Saudi gan fúnra rẹ̀ ẹ sọ fún mi ọmọ Saudi mélòó lẹ rí tí ń da ẹ̀hà bojú. Dúdú tẹ̀ ń lò tí ń bolẹ̀ tẹ́ du gbogbo ẹ̀ gígí ó yẹ lọ mú ọmọ Saudi ọmọ Arab mélòó ni wọ́n ṣe rẹ̀ ẹ lọ mú wá fún mi Dubai ẹ lọ mú wá fún mi ní Saudi Arabia gangan fúnra rẹ̀ gan tẹ́ ń lọ lọ́dọọdún ní Mọ́kà gangan fúnra rẹ̀ ẹ fún mi ní fídíò ọmọ Mọ́kà gangan
mélòó nu wọn ní ṣerú ẹ̀. ọmọ Arab. tẹ́yìn wọ́n gba wèrè ẹ̀sìn kan nínú ẹ̀jọ́ ọbẹ̀ mọ́ tẹ́wọ́ fi dayé láàmú. ẹ̀rù wọn ń ba àwọn èèyàn tí lè sọ̀rọ̀. ẹnìkan pàdé mi níjẹta ó ní kíjìpá ó ní bò lẹ́sẹ̀ ń ṣe é mọ́ rọra o. ó ní bò lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ táwọn èèyàn táwọn bíbú yóò fi mú imú ni àánú Ọlọ́run ni Olódùmarè lórí mi ṣẹ̀. àwọn olùmọ̀lẹ̀ ń bẹ pẹ̀lú wa. Olódùmarè tó rán wọn ṣẹ́ òun náà ní tiwa lẹ́yìn. òótọ́ la gbé dání. torí pé ẹni tó bá gbé irọ́ dání ẹ̀rù ọmọ ọba kò ní fẹ́ kán tú àṣírí ẹ̀. ìdíjà ìgbéra àwọn mùsùlùmí tẹ̀sí jàgídíjàgan tí wọ́n bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n fẹ́ láwọn fẹ́ mọ báwọn oníṣẹ̀ṣe jà irú àwọn tá ń sọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ mọ báwọn jà tí wọ́n fẹ́ mọ ṣe kíkan torí wípé irọ́ ni wọ́n gbé dání ni. àṣírí ti tú. ṣẹ́wárẹ́ ni tó bá gbé irọ́ dání kò ní fẹ́ kí àṣírí yẹn ó tú yóò fẹ́ mọ dín kúnkúnkúnkúnkúnkúnkún. ẹni tó sì gbọ́ òótọ́ dání òun ní máìlì kẹsàn tẹ bá fẹ́ sọ torí kò òótọ́ ló gbé dání. tó lékè. bẹ́ẹ̀ sì parọ́ títí bẹ́ẹ̀ bá parọ́ fógún ọdún ìjọ kan báyìí lòdìdó òdodo ìjọ kan ni ó bá. kò sì sí bá a. so òtítọ́ ti wá lérò bàbá yìí. ilẹ̀ tí mo bá rọ. àwa nírònú ọ̀pọ̀lọpọ̀ muslims kò wá sí rònú fáwọn mùsùlùmí kankan gbogbo ọmọdé wa kó lọ lékè gbogbo wọn wá ń ṣẹrú káàkiri wọn wá ń ṣe ọ̀rẹ́ tẹ́lẹ̀ afá káàkiri wọn kọ́ bàtà àwọn afá káàkiri tí ò ní wúlò kankan fún wọn lọ́jọ́ ọ̀la. àwọn ọmọ tó lọ lékè wọn lọ ń ṣẹrú fún àwọn ọmọ míì bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ẹ̀kọ́ ọmọ yìí kò lékè wọ́n padà ṣe ẹrú fún àwọn ọmọ tí wọ́n kọ́ àwọn ọmọ tí wọ́n lọ sílẹ̀ kọ́ ní lọ́la. àáfà mélòó lẹ ti rí tó ka Quran tó jẹ́ pé àáfà iṣẹ́ àáfà ní í ṣe Quran nìkan ló lọ kà kò lọ skul kò lọ ó lọ kéwù ni at the end kéwù yẹn ló fi wá di governor state. níbo. kéwù tó lọ ké yẹn ló fi wá di ọ̀gá níléeṣẹ́ engineer níléeṣẹ́ ńlá kan bóyá marketing company àbí engineering company àbí hospital àbí àwọn iléeṣẹ́ tó jẹ́ pé àwọn iléeṣẹ́ ńláńlá láwọn tó mú value bá economy wa tó mú value bá ìlú wa ẹ sọ ọmọ yín mélòó ló lọ lé ké tó jẹ́ ké ló lọ ké tó wá jẹ́ pé tíra lárúbáwá tó wá gbọ́ yẹn òun wọn fi wá gbà sí iléeṣẹ́ náà. ẹ mú jáde fún mi èyí tó jẹ́ pé ké tó lọ ké ilé ké tó lọ certificate ìdájọ́ certificate sanawi certificate tó lọ gbà ní institution certificate yẹn òun ló fi wá di members of rep òun ló fi di senator òun ló fi di governor àbó nǹkan ló fi ń ṣiṣẹ́ ní school ìjọba yàtọ̀ sí ilé iṣẹ́ pé lọ́kọ́ Arabic and Islamic studies kílódé fún ara nínú àkáyè àwọn Chinese àwọn ọmọ ìlú àwọn èèyàn àwọn Indian wọ́n kọ́ àwọn ọmọ láti kékeré bí wọ́n ṣe wà resourceful láwọn ọmọ ọdún mẹ́ta wọ́n kọ́ wọn láti lẹ̀ bí wọ́n ṣe lè wà bá lébù àwa kọ́ àwọn ọmọ tí wọ́n ń bí báyìí a kọ́ àwọn ọmọ ọdún mẹ́wàá a kọ́ lọ lé kéwú a kọ́ lọ chọ́ọ̀chì wọ́n àlọ́ wọn pariwo wà hand over to Master Jesus wò lè hand over fún instead of kẹ́ train àwọn ọmọ we need to start training reasonable children not religious children train children with brain children that can use their native intelligence not children tó yẹ pé ilé kéwú nu ẹgbẹ́ wọn fi kọ́ wọn kéwú kẹsẹ̀ àwọn children dẹ́wọ̀ kó lọ chọ́ọ̀chì káàkiri. It is time for us to wake up from our slumber. ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe kò sí àǹfààní kan nínú ilé kéwú tẹ̀ ń kọ́ wọn lọ kò ẹ lè jèrè wọn kì í ṣe pé ẹ lè jèrè wọn tẹ́ bá nílé kéwú kẹ́ kọ́ wọn lọ tẹ́ bá lọ kọ́ wọn lọ sí technological schools vocational schools kí wọ́n lọ kọ́ làákàyè. ṣé o gba ọmọ yín tẹ́ travel out gbogbo ọmọ yín tẹ́ travel out tán lọ Amẹ́ríkà tán lọ Canada tán lọ ilé kéwú ni gbogbo wọn fi lọ bí tán lọ àbí ilé kéwú ni wọ́n ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ lọ fúnra yín lọ́pọlọ.